Gbogbo àwọn olólùfẹ́ Nollywood àti àwọn òṣèré orí ìtàgé gangan ni wọ́n ti ń wò pé ta tún leléyìí àbójú wa ń tàn wá jẹ ni. Ṣé Fathia Balogun kọ́ yìí? Kí ló dé tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀? Àti pé kí ló ṣẹlẹ̀ sí Fathia Balogun gangan tí wọ́n wá ń wò pé kí ló ṣe màmá? Ṣé nǹkan kan ṣe wọ́n ni? Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin onígbẹ́ bá tẹ subscribe button pítípítí ayé kò ní bá wa. Oṣù bàbà dé kò ní bà wá mẹ́rù lọ, kò ní dì wá mẹ́rù lọ. Gbogbo yín náà lè mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré orí ìtàgé tó ti kọjá 50 ọdún, 50 years. Fathia Balogun náà wà nù wọn. Ìyá ti kọjá 50 years. Àwọn èèyàn tí wọ́n ń wò pé ìyá ṣe fẹ́ dàgbà mọ́ ni ọmọ 50 years sókè tuntun wá yọ bí ọjọ́ báyìí. Ìgbà tí ìyá tó lọ sí occasion kan èyí ò nílùú Èkó náà làwọn ènìyàn ti rí i pé ìyá yìí fẹ́ gbó mọ́. Gbogbo àwọn ènìyàn ni wọ́n ń lọ sí comment section ní wọ́n tẹ congratulation látàrí pé bí màmá bí wọ́n ti ṣe ń yọ bí ọjọ́ bí wọ́n ṣe ń tàn tí wọ́n ń glow. Ẹgbẹ́ ẹ̀yin olólùfẹ́ wa kí ni èrò tiyín lórí Fathia ọmọ Balogun? Màmá máa jẹun lọ ìní gbọ́kọ̀ ẹ̀ màmí. Ó yá subscribe.